ǹjẹ́ o ti ṣetán láti gba ọrọ̀ àìlópin? bí o bá ṣetán lóòótọ́ máa bọ̀ nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú ayọ̀ ni o Aroja district headquarters láti wá darapọ̀ mọ́ ìsọjí àgbàyanu Sunday mẹ́ta yìí ìyẹn 3 Super Sunday revival service àkòrí agbára láti ní ọrọ̀. bí o bá wọ̀n láti ní ọrọ̀ lóòótọ́ máa bọ̀ ní ilé ìjọsìn wọn tí ó wà ní 16 to 18 Alhaji Mustapha Street Lóńló bus stop Ìjú Ìṣàgà Lagos. bí yóò ṣe lọ rèé Sunday kìíní August 22 Sunday kejì August 29 nígbà tí àṣekágbá yóò wáyé ní Sunday kẹta September 5 bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. àwọn ẹni àmì òróró Ọlọ́run ti wà níkàlẹ̀ láti ṣiṣẹ́ ìríjú. onísọjí ni Prophet Sam Adébáyọ̀ Deputy Supervising Prophet Aroja District Headquarters Special Apostle Sọjí Ọlágúnjú àwọn ni Leader in Charge Aroja District Headquarters. wá gbọ́ àsọtẹ́lẹ̀ àgbàyanu tí yóò mú ẹ wọnú ọrọ̀ àìlópin. fún ìtọ́ni ẹ pè Prophet Sam Adébáyọ̀ sí 08038943366. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ń dúró dì ọ́ ayọ̀ ni o.